Ilé o ìwọ ọmọ Yorùbá tó ń gbọ́ mi nílé lóko lọ́nà lẹ́yìn òde. Èmi bàbá Yorùbá ni mo mú tàn wá fún ọ lónìí, ajá balẹ̀ lé nínú àpótí ìtàn wa ni. Ọ̀dà wọ́n ní a ò ríru eléyìí rí, ẹ̀rù la fi ń dábọ̀ lọ́rọ̀ o. Bí ọba ṣe nídìí, obìnrin ìjẹ́kúmọ́lú ńlẹ̀ Yorùbá. Ìtàn obìnrin tó kọ́kọ́ jẹ Aláàfin nílẹ̀ Kóòtù Òjíire ni mo mú wá fún ọ. Orúkọ Aláàfin ọ̀hún jẹ́ Aláàfin Ọ̀rànpọ̀tọ̀ níyùn. Ẹ rí pé rọ̀ǹpọ̀tọ̀ báyìí níyùn rí. Ṣé kò sọ́kùnrin mọ́lẹ̀ Yorùbá ni tó fi jẹ́ pé obìnrin wà ń gàba lé àwọn gédé ọkùnrin lórí? Kò rí bẹ́ẹ̀ o, ó ṣàlàyé rẹ̀ fún ọ. Àmọ́ kọ́ má di pé wọ́n fi kan sẹ́yìn mú kan fún ọ, ọ gbà mí láyè kí n mọ jíwèé wò díẹ̀díẹ̀. Ọ̀rí ní àárín ọdún 1554 sí ọdún 1562 ẹni Aláàfin Ọ̀rànpọ̀tọ̀ níyùn ló jọba nílẹ̀ Ọ̀yọ́ o. Àpètàn orúkọ rẹ̀ jẹ́ Aláàfin Àjíún Ọ̀rànpọ̀tọ̀ níyùn. A sì máa kíra rẹ̀ wípé òun ni Arógbò Ṣẹ́gun Ọ̀tẹ̀. Arógbò Ṣẹ́gun Ọ̀tẹ̀. Bọ́tí rí rẹ̀, orúkọ bàbá Aláàfin Ọ̀rànpọ̀tọ̀ níyùn jẹ́ Aláàfin Onígbògi. Bàbá rẹ̀ ni. Àmọ́ ilẹ̀ Ìbàrìbá ní ti ń jọba tẹ́lẹ̀ tó fi rò ó nínú ọkàn rẹ̀ wípé orí adé yìí sùn dé, káwọn orí jàjà káwọn padà sílé. Ibi ó ti ń lọ lọ́kú sọ́nà. Ẹni ọmọ rẹ̀ tí à ń pè ní Aláàfin Òfìràn ló gorí àpèrè bàbá rẹ̀. Eléyìí ni ó mú wọn dé inú ibi tí à ń pè ní Ọ̀yọ́ Ìgbòho. Ó kó ẹrú ó kó gbogbo àwọn ẹbí rẹ̀ ó kó wọn mọ́ra. Nígbà wọ́n ń lọ lọ́nà, ó bí ọmọkùnrin kan tí ń pè ní Ọmọọba Tẹ̀là. Àmọ́ àwọn tí ń tẹ̀lé tó jẹ́ ọmọọba gangan ni à ń pè ní ọmọọbakùnrin Egungun Ojú, ọmọọbabìnrin Ọ̀rànpọ̀tọ̀ níyùn, eléyìí tí tòun rìn dálé lórí, àti ọmọọbakùnrin Àjíbóyèdé. Nígbà Aláàfin Òfìràn tó kú tán, ọmọ rẹ̀ tó jẹ́ Ọmọọba Tẹ̀là ó yìí kéré láti jọba, ni wọ́n bá pe ọmọọbakùnrin Egungun Ojú kóun bọ́ sórí àpèrè. Eléyìí ló ṣe ìrìn àjò débi wípé ó tẹ́jú. Àmọ́ òun náà padà tẹrí gbaṣọ ní ọkú. Wọ́n ní ikú pabírí abíríkú, ikú pabìrì abìrì rọ̀run, ikú pàkókò àgbéfọ́ òmígídànù. Ẹni wọ́n wá wò pé ta ni ó jọba, ó kù ọmọọba Àjíbóyèdé. A máa rògbò ni kì í dàgbà púpọ̀. Bẹ́ẹ̀ sì ni ọmọọba Tẹ̀là eléyìí tí Aláàfin Òfìràn bí kì í mọ nǹkan kan rárá, kónkó ló báyìí ni. Àwọn Ọ̀yọ́mèsì tí ń fọba jẹ nílẹ̀ Ọ̀yọ́ wá ń pé àwọn ronú ń pa tàwọn, àwọn lọ lè mú ọmọ oyè ní ìdílé míì. Ẹni Aláàfin Ọ̀rànpọ̀tọ̀ níyùn eléyìí tí à ń sọ̀tàn rẹ̀ lónìí bá pé kí ló dé? Bíná bá kú àfẹ́rú bojú, ọ̀gẹ̀dẹ̀ ló kú fọmọ ẹ̀ rọ́pò. Bóun bá ilé gbà tí ọba jíjẹ yìí kò ń dilé àwọn, wọ́n mọ̀ fáwọn pìtàn ní lọ́ba fárígá. Wọ́n lóun lòun ó jọba. Ọba ẹ̀wẹ̀, ìwọ obìnrin lásán, ọwọ́ àjọba lé a lórí. Lọ́ba pé bọ́ bá dọjọ́ méje o, kí wọ́n pàdé òun ní Ìpèbí. Bọ́kùnrin lòun, bóbìnrin lòun, gbogbo ayé ni ó mọ̀. Nígbà ó di ọjọ́ keje tí wọ́n pàdé Ọ̀rànpọ̀tọ̀ níyùn, Arógbò Ṣẹ́gun Ọ̀tẹ̀ nípèbí. Ọbọ̀ṣọ ọbọ̀ra rẹ̀ sí wòwò. Àmọ́ kó tó dìgbà ọ̀hún, ó ti bẹ̀rẹ̀ sí ń wọṣọ ọkùnrin, yóò wọ àgbádá, yóò wọ ṣòkòtò òṣì, yóò ṣe bí ọkùnrin, yóò sọ̀rọ̀ bí ọkùnrin. Kí ni ìṣẹ̀lẹ̀ sọmọbìnrin kẹ̀? Nígbà wọ́n wọnú Ìpèbí tọ́bọ́ra rẹ̀ sí wòwò,
kò sọmú ń bẹ̀. Dípò nǹkan ọmọbìnrin nǹkan ọmọkùnrin ni wọ́n bá ń bẹ̀. Kí láti ṣe é sí? Lójú ẹsẹ̀ ń làwọn Ọ̀yọ́mèsì bá dọ̀bálẹ̀ ni wọ́n kígbe kábíyèsí o. Àmọ́ lọ́kàn wọn wọ́n mọ̀ wípé obìnrin ni torí obìnrin la bí, òun náà sì ti ń bímọ pẹ̀lú. Kí ni ó wá ṣẹlẹ̀? Ẹni wọ́n fi ń ronú láàrin ara wọn wípé ṣọ́lọ́ lè ṣiṣẹ́ abẹ ni. Eléyìí wá fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé ìtàn wípé kó tó di wípé èèbó aláwọ̀ funfun gbé ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì wá ń làwọn èèyàn wa ti ń ṣiṣẹ́ abẹ fúnra wọn. Ohun táwọn èèyàn ń pè ní transgender lóde ìwòyí or gender reassignment ń ti ń ṣẹlẹ̀ tipẹ́. Ìwádìí ọ̀hún ò fìdí múlẹ̀ lọ geere. Àmọ́ ohun tá a padà borí rẹ̀ múlẹ̀ ni wípé oògùn bẹ́ẹ̀lẹ̀ Yorùbá o. Yorùbá èèyàn ń pè ní ayé tàmọ̀tìyẹ. Ọwọ́ wa làṣírí Elédùmarè ń bẹ. Nígbà míì tóbìnrin bá lóyún sínú tó ti mọ̀ dájú pé obìnrin lòún bí, Yorùbá máa yí padà sọ́kùnrin fún un. Èmi ìtọ́mọ̀ pọ́kùnrin lòún bí, bọ́ bá pé obìnrin lóhùn àgbo ń bẹ́ẹ̀lẹ̀ Yorùbá tá a fi ń yí wọn padà. Àwọn àgbo pẹ̀lú ògùn wọ̀nyí àtàwọn àyájọ́ kọ̀ọ̀kan ní Aláàfin ọ̀rọ̀ pọ̀tọ̀ níhùn lọ́lọ́ lè pè lọ́pọ̀ papọ̀ ló sọra rẹ̀ di ọkùnrin fún wọn gba ìgbà tó fẹ́ goróyè nẹ̀. Àrùn kan bẹ tí wọ́n pè ní sickle cell anemia táwọn eléèbó ń pè ní SS. Bẹ́ni tó bá jẹ́ AS àti AS àbí SS àti SS bá fẹ́ra wọn, àgbo ń bẹ ńlẹ̀ Yorùbá mọ̀nàkà ìjàn fi ń yí ẹ̀jẹ̀ padà bọ́ ọ bá mú dáadáa nẹ̀. Irú nǹkan wọ̀nyí ni wọ́n ń pè ní àbíkúngbà ọ̀hún kí mọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tó dé. Báwo ni ọkùnrin tó jẹ́ AS àti AS ó ṣe bímọ tí ó mọ̀ kú tó wá di pé ó wá dorí ẹ̀ kan kò kú mọ́? Àgbo ni a fi ń yí ẹ̀jẹ̀ padà bá a ti fi ń yí yálà ọkùnrin àbí obìnrin padà sí ara wọn. Ohun tí ìtàn tòní dálé lórí ìṣe wípé kọ́ ọ lọ bẹ̀ sí ń bẹ̀ṣù bẹ̀gbẹ̀ àwa ògùn kiri àbáfọ̀ṣẹ o. Ohun tó dálé lórí ni wípé nígbà míì tọkùnrin bá dáńjọ́ lé dá, obìnrin á máa ṣe bí akọni, obìnrin á gbẹ́sẹ̀ síwájú, amójútì kú ò nídìílé bàbá rẹ̀. Irú obìnrin wo ni wọ́n fẹ́ yà? Irú ọmọbìnrin wo ló jẹ́ nílẹ̀ Yorùbá? Ṣé èyí tí ń túni láṣìírí ni àbẹ́ èyí tí ń gbógo ilé bàbá ga? Bàbá Yorùbá ló sọ fún ọ wípé bọ́ bá kọwájú sí ọkọ ọ̀tá bọ́kẹ̀yìn sí ọkọ ọdún lọ́bẹ̀ bọ́ bá kù wọ nìkan ìwọ obìnrin tó ń gbọ́ mi lérò yìí kò tẹ́rù ara rẹ̀ pa. Ó dìgbà kan náà, ire o.